nǹkan tó ti torí ẹ̀ dá wa àmójútó àìmójútó yẹn ló ń jẹ́ ká máa wá lé irọ́ kiri. mo fẹ́ kàwé àbí mo fẹ́ kéwú wọ́n bá ti gba ìdájí òtó mi sànàwí òtó mi jámíà òtó mi BSc òtó BA òtó master òtó doctorate òtó professor òtó ila turab. La ilaha illallah. La ilaha illallah. àyàfi kòtò. kòtò yìí tán bá fẹ́ gbé síbẹ̀ wọ́n ní fi professor pé jọ tán bá ti wé tán kan sọ pé ẹ gbé professor jáde. yóò kúrò ní ọmọ. kódà kò ní jórúkọ ẹ̀. yóò kúrò ní ọmọ níjọ́ tá kọ́kọ́ bí yóò wá di òkú. bẹ́ẹ̀ni ẹ gbókù jáde lókù. ọ̀rọ̀ ń pé ẹgbẹ́ alájí jáde kọ́. kódà àwọn tí wọ́n jọ ọmọ gan wọn nífẹ̀ẹ́ jẹ́ kẹ́sì àwọn já sínú sáré. mú sáré yọ. bàbá. ọ̀rọ̀ ẹ̀rín kọ́. sọ̀rọ̀ ẹ̀rín. La ilaha illallah. Wallahi alazim. òun ló máa wá ń jọyàn lójú pé irọ́ táwọn èèyàn míì ń gbójú lé tí wọ́n máa ń pa. gbà tó bẹ̀rẹ̀ sí parọ́ irọ́ tó ń pa yẹn wọ́n ní fi kò sẹ́ni wọ́n ní fi yẹn. bí yẹn bá sì parọ́ lónìí ọ̀la ni ó ja irọ́ tó pa lé níhùn. lẹ́sẹ̀kẹsẹ̀ ń bẹ̀ kó tó kúrò ń bẹ̀ kó tó kúrò ń bẹ̀ tó bá tún fẹ́ sọ̀rọ̀ mi lórí ọ̀rọ̀ yẹn yóò tún pa mi. irọ́ lérí rọrùn. irọ́ máa rọra wọn. ẹlòmíì yóò máa ṣayé bí ẹni pé kò ní kúrò ń bẹ̀ rárá ó ti débi tí ó jù sí. ẹ̀mí ẹlòmíì ò balẹ̀ yóò sọ pé ẹ̀fà àwọn eléyìí ń lẹ̀ mo mọ àwọn tájọ lò tán. àwọn olómọ tẹ fẹ́ lò tán. orí alẹ́ ni fala tantaziril masa. La ilaha illallah. orí àárọ̀ ni. iza asbahta. fala tantaziril masa. iza amsayta fala tantaziris sabah. kun fi dunya gariban law abiri sabil. tí wọ́n bá wà láyé èyàn ó ṣe bí ìgbà tó yẹ pé kó máa ra kó súnmọ́ lọ́wọ́ ẹ̀ nǹkan tí ó bá nìyẹn. so ó já sí pé níbo ló ń bọ̀ níbo ló ti ń bọ̀ níbo ló ń lọ. bá mi wo orin Rọ̀sọ́fì kan bẹ̀ min aina yabuti dáì thumma ila aina yantihai amin fanayin ila wujudin amin wujudin ila min aina yabtidai ìpìlẹ̀ òmọ́ láti bo ni ló ti bẹ̀rẹ̀ ẹni pé látara yẹ̀pẹ̀ látara omi látara ẹ̀jẹ̀ kíkí látara báàsì ẹran látara egungun Ọlọ́run dẹ̀ sọ fún wa pé in kuntum fi raibin مما نزلنا من البعث فإن خلقناكم من تراب ثم من نطفة ثم من علقة ثم من مضغة
mukhallaqatin wa ghayri mukhallaqa akramakumullah. ونقر في الأرحام ما نشاء إلى أجل مسمى ثم نخرجكم طفلا ثم لتبلغوا أشدكم ومنكم من يتوفى ومنكم من يرد إلى أرذل العمر لكي لا يعلم من بعد علم شيئا وترى الأرض هامدة فإذا kò sí yàtọ̀ láàrin wa àti kókó. Allahu akbar. Orí kò tẹ́ra ń jẹ. bẹ́ẹ̀ ni kò sí yàtọ̀. إذا أنزلنا عليها الماء اهتزت وربت yóò tutù وربت yóò di gbẹ̀rẹ̀ so àwọn atẹ́gùn lè gbé mi. وأنبتت èyí tátẹ́gùn gbé yẹn bóyá òwú bóyá horo kan tátẹ́gùn gbé أنبتت من kulli zawjin bahij. òun yóò tún wá hù. ذلك بأن الله هو الحق وأنه يحيي الموتى. má ti lọ ọbẹ̀ má à ń tú ni. أكرمكم الله. à ń tú ni. so èyí tí ò kí ń ṣe kókó tí ò kí ń ṣe òwú ẹyẹ lè jẹ kan báyìí púrúrú kó jẹ́wu kó sì gbé lọ bòmí yóò bọ́lẹ̀ yóò sì hù. Kai. Al-Qur'ani sọ fún wa kí ní ìyàtọ̀ tá a fẹ́ yàtọ̀. Ó fi àwọn èèyàn wé lẹ́nu. bẹ́ẹ̀ ni. وترى الأرض هامدة فإذا أنزلنا عليها الماء اهتزت وربت. obìnrin náà ilẹ̀ ni. Anzalna alayha al-ma'a ihtazzat ara rẹ̀ ó tutù. ara ó tutù. warabat Allahu akbar. wa anbatat min kulli ó lè lóyún tó yóò bí ọkùnrin àbí kó bí obìnrin. Kai. Mo ṣe jẹ́ pé ìjọ́ mi náà bí wọ́n bá tí àgbàdo bọ́lẹ̀ ó lè máa wú. Oyún lè wà lára obìnrin náà kó má fi bímọ. bẹ́ẹ̀ ni. Allahu akbar. so bóun ó sọ من أين يبتدئ ثم إلى أين ينتهي. níbo ló parí ẹ̀ sí. àmín fànáì. ǹjẹ́ à ń bọ̀ láti ibi tí ó tá àti sí Allahu akbar. tẹ́lẹ̀tẹ́lẹ̀ tàfi wá dẹni tó ń bẹ. àmín ujúdìn láti bí bíbẹ lọ síbi kò ní sí mọ́. Allahu akbar. àmín wujudin lahu ikhtifa'un. ṣé ojúdù yẹn bíbẹ yẹn lahu ikhtifa'un tó pamọ́. ila wujudin bila ikhtifa'in. wọ́n pẹ́ alámùzárì láwà Akramakumullah. àárí àmọ́ àwa bọ́ sí alámùl wujud Akramakumullah. bila ikhtifa'in. bila ikhtifa'in ìyẹn ò pamọ́ mọ́. خرجت من ظلمة لأخرى. inú òkùnkùn kan àwọn òkùnkùn ni mo ti jáde ni wọ́n ti jáde ni kálukú ti jáde láti bàrá àdí bàbá àti ìbáyà ìyá. wàmà àmàmì wàmà wàrà. mi ò mọ nǹkan tó wà níwájú mi ò mọ nǹkan tó wà lẹ́yìn. maziltu min hayratin bi amri. ìyanu bọ́rọ̀ ṣe rí bọ́rọ̀ mi ṣe rí bọ́rọ̀ rẹ ṣe rí bọ́rọ̀ ẹnìkọ̀ọ̀kan ṣe rí wọ́n á nu ìdààmú
mu'aniqal ya'si war-raja'i. bí mo ti ń rò wípé Haji Muhyiddin Bello yìí tó kú ó ní nǹkan tó ń rò wípé bóyá òun ó lò dé wáàsí kan ló kọ̀la ọjọ́ tí ló kọ̀la Allahu Akbar. òde wáàsí yẹn ni ò lè lọ yìí. La ilaha illallah. àfáà Muhyiddin ló wá di wáàsí. òun ló wá di wáàsí. òun ni bayna al-ya'si war-raja'i. bayna al-ya'si war-raja'. inna tariqan najati wa'run. yorí kéèyàn tó sọ̀ksídì lójú ọ̀nà yìí ojú ọ̀nà kan yìí wa'run títí ẹ̀ ò smooth. Allahu Akbar. gbágungbàgun lórí. bẹ́ẹ̀ bá ti fẹ́ ga. yakibu bihi tarifuzun najai. ibẹ̀ ní kálukú ń gbà ẹni tí ó fi débi gíga ń débi gíga bóhùn ẹ kó tó báṣubàṣu bó bá sọ ẹrù tó dì bó bá ṣe dì gbágungbàgun kó sọ dáadáa kò sí ń bẹ̀ ẹni tó dì gbágungbàgun tó rù kò lè sọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ kò lè sọ rí dí ẹrù ẹ bó bá ti fẹ́ máa ṣe gbogbo ẹ̀ bàjẹ́ ìwọ máa lérò dáadáa kan láyé ẹ̀ máa bàjẹ́ ìbàjẹ́ tó ń ṣe yẹn bó ṣe ń bàjẹ́ yẹn kó wá lérò yìí pé tọ̀dọ̀ tiẹ̀ ọlọ́run lè bá ọlọ́run èyí ṣe bẹ́ẹ̀. La ilaha illallah. kó bá tèèyàn kan jẹ́ kó fi tún rárá. ma yunalu khairu bi sharri wala yasudu zarihun illa ma zara. ó mú hóró àgbàdo nísìn ó jùlẹ̀ ó gbìn kó wá ní pé àgbàdo hóró àgbàdo yẹn òun kọ́ ni mo fẹ́ ká o mo fẹ́ fi ká iṣu in tó gbìn ló ká in tó gbìn ló ká so bọ́rọ̀ ayé ṣe rí nìyẹn. bẹ́ẹ̀ bá ti wá ó ti jẹ gbèsè pé òun ó lọ padà. dáadáa but nǹkan tó fẹ́ lọ yẹn òun làwọn èèyàn ó máa béèrè wọn ní béèrè pé ilé mélòó ló kọ́ wọn ní béèrè pé mọ́tò mélòó ló rà wọn ní béèrè pé ọmọ mélòó ló fi ilẹ̀ wọn ní béèrè pé nǹkan mélòó dáadáa wo ló ní pé bani dúníyà izal maru mawa وغاب المرء وابترس الترابا تساءل عن فضائله أناس وخير الناس من ترك الجواب وخير الناس من ترك الجواب بني الدنيا ìzámàlẹ̀ òmùrù wálá. ẹ bá mú gbogbo ẹni tó wà láyé kó bá mi wú kó bá mi gbọ́ ìzámàlẹ̀ maru wálá bọ́mọ èèyàn bá ti padà tó bá ti yẹ́yìn padà báyìí. wọ́n gẹ́gẹ́ maru wọ́n mú tọ́ra sáà tóra bá. tí wọ́n dá yẹ̀pẹ̀ bó lórí. Tasa'ala an fadailihi unasun. àwọn èèyàn wọn ní béèrè pé ọmọ wo ló fi lẹ̀ o. wa khairun nasi tasa'ala. nǹkan tí wọ́n máa béèrè wọn ní béèrè pé ọmọ mélòó ló fi lẹ̀ ilé mélòó ló fi lẹ̀ mọ́tò mélòó ló fi lẹ̀. wọ́n ní béèrè gbogbo ẹ̀ tàṣà àlà àǹfọ̀dọ̀ ìlìhì wọ́n máa béèrè pé kí ló gbá yé ṣe wọ́n béèrè pé kí ló fa yé ẹ̀ ṣe ìyẹn ni fọ̀dílà ìwà rẹ̀ wo ló fa yé ẹ̀ ṣe
ìwà rẹ̀ wo èèyàn mélòó ló tún tiẹ̀ ṣe kí ló contribute positively fún humanity Allahu Akbar. nǹkan tí wọ́n máa béèrè nìyẹn Wa khairun nasi man taraka ẹni tó wá lóore jù nú èèyàn lẹni tó fèsì kalẹ̀ Allahu Akbar. kí lè sì tó fi kalẹ̀ ó ṣe dáadáa báyìí ó ṣoore báyìí ó ṣoore báyìí ó ṣoore báyìí irú èèyàn yẹn ló fèsì kalẹ̀ o irú Alhaji wa almarhumu ní sin Muhyiddin Bello yìí ó fèsì kalẹ̀. kí ló ṣe Allahu Akbar. ó ṣe wáàsí Allahu Akbar. ó ṣe wáàsí ó ṣe Allahu Akbar. wáàsí èbú kọ́ ni wọ́n ń ṣe Allahu Akbar. wáàsí èbú àti túnà àṣírí. àti ìtùnà àṣírí ìbàyàn lórúkọ jẹ́ balẹ̀ onílé jẹ́ bọ̀nà ọlọ́nà jẹ́ Bí ẹlẹ́bí jẹ́. ìdáṣẹ́ àwọn tó lọ́nà lọ́nà èèyàn ó bàjẹ́ sọ̀rọ̀ sí ìjọmọlúwàbí ẹ̀. wa khayrun nasi man taraka al-jawaba alhamdulillah adúpẹ́ ní ọ̀dọ̀ bàbá Àgbàlá Gègé tí wọ́n tribute eléyìí ó ń jẹ́ láti inú ìdára bàbá Lágége sí bàbá wa almarhum Sheikh Muhyiddin Ajani Bello kọ́nà kó bá wa kẹ́ wọn. ìyẹn wọ́n ti lọ ní ìsìn òun ti kú wáàsí ni fáwa ta ṣẹ́kù Allah gbogbo etí mò ń sọ yìí òun ti kọjá kò gbọ́ mọ́ bẹ́ẹ̀ dẹ̀ sí ń sọ nípa fàdọ́ ìlú wọn yìí náà ládá ni ó máa jẹ́ fún wọn àdúà ni ó máa jẹ́. àdúà ni ládá ni méjì ni àwọn tó gbogbo àwa tá kù lẹ́yìn ní pé kólú ẹwọ rẹ̀ pé kí ni mò ń ṣe torí pé Al-Qur'ani ni tabaraka alladhi biyadihi al-mulku wa huwa ala kulli shay'in qadir. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك tó fún Ọlọ́run على كل شيء قدير biyadihi al-mulku ìkápá ẹ̀ ní gbogbo ọlá wà alladhi khalaqa al-mauta ṣóhun ló dá ikú ló sì dá yíyè liyabluwakum méjèèjì yẹn ahsanu amalan láti fi dán yín wò ni méjèèjì yẹn iyè àti kú láti fi dán yín wò ayyukum ahsanu amalan talẹni tí ó ṣiṣẹ́ rẹ̀ wa huwa al-azizul ghafur bó kú ṣe bó ṣe kú méjì náà ló ń ṣẹlẹ̀ yóò máa rí nǹkan tó ṣe yóò máa jẹ́ ìbànújẹ́ fáwọn tó fi sílẹ̀ so àmọ́ kò sẹ́ni tó rí ibi tó wà gbogbo wa gbogbo ẹnikẹ́ni tí ó wà sọ pé mo rí inú gbádùn ló wà mo rí nínú ìyà ló wà àdánwò ní fún ọ náà ayyukum ahsanu amalan tàlẹ́ni tí ó ṣiṣẹ́ rẹ̀ nínú yín látara ikú àtàyè tó bá wà lókù àwọn tó filẹ̀ ṣé wọ́n ṣiṣẹ́ rẹ̀ tó bá wà láláàyè ṣó ṣiṣẹ́ rẹ̀ La ilaha illallah. Karamakumullah. So nípa bẹ́ẹ̀
kọ́lọ̀n kọ́ bá wa kẹ́. آمين. Alhaji wa Muhyiddin. bisimilayi kul huwa Allah. بسم الله الرحمن الرحيم هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. Baba Maulana Sheikh Adam. Alikun ge kọ́lọ̀n kọ́ bá ṣe fún wa. Àmín. Bismillahi kul huwa mudirul markaz. Ọlọ́run bó jẹ́ ṣe pẹ́. Ọlọ́run jẹ́ ṣe pẹ́. Kọ́lọ́n má ti gbà yín lọ́wọ́ wa báyìí. Kó má gbà wá náà lọ́wọ́ yín. Albarka wala nabi wa Muhammad. لقد جاءكم لإيلا كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. سبحان ربك رب العزة عما يصفون